ìbọn tẹ̀yìn kó lọ́lé yẹn ta ló ní, báwo ló ṣe jẹ́, ta ló fún yín? Ẹni tó kó fún mi Lékan Bákàrè lórúkọ ẹ̀, so nickname ẹ̀ Bàbá Dúdú. Lékan Bákàrè bàbá dúdú. Bẹ́ẹ̀ Ok. ìyẹn ní last year yẹn náà. So tó bá ti wá bẹ́ẹ̀ yẹn fóun ní ìgbẹ́ fóun òun fẹ́ lò mí, máa kó fún un. Màá wọnú company máa lọ gbé jáde máa gbé fún un. bẹ́ẹ̀ ṣe ń gbé lọ tẹ́ ń gbé jáde yẹn, ṣé àríyàn tó wá rí nínú company pé kí lẹ̀ ń gbé lọ tẹ́ ń gbé bọ̀, kò sẹ́ni kankan tó sì pé ń ṣàkíyèsí pé kí ló wà lọ́wọ́ yín bẹ̀ yẹn rí? Ṣe mọ̀ ọlá pé company náà máa ń rí lọ́wọ́ mi dáadáa tí bá gbé dání nínú company, so that is why bí wọ́n ṣe lè challenge mi. Ẹni ó fi wá gba nọmba 2 l'Abẹ́òkúta ní Òjèrè ní last year. Ǹjẹ́ ẹ gbọ́ wípé wọ́n ní ìbọn yẹn ló fi pa ẹnìkan l'Abẹ́òkúta? Mo gbọ́, mi gbọ́dọ̀ parọ́ mọ́. Ta ló ní tàn? Èèyàn kan ṣo tí mo rántí orúkọ inú Tesco, ẹnì kejì yẹn mi ò rántí orúkọ wọn dáadáa. Ó ṣì sí pé ìbọn tó gbà yẹn náà ẹlẹ́ẹ̀mẹ́ta ló ti wá gbà. Mr. Ahmed, báwo ni Scofield ṣe jẹ́, ta ni Scofield? Scofield àjọṣe ẹgbẹ́ ẹyẹ náà lòun náà mọ̀. Ẹyẹ náà ni Scofield. Bẹ́ẹ̀ni. Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ní ìkànnì Ajara Malifa TV pé a kú ìgbà yìí, lágbára Ọlọ́run ba ìgbà yìí á sàn wá. A ní fi tiwa ṣe tẹlòmíì láṣẹ Èdùmàrè. Gbogbo mo fẹ́ wa Ọlọ́run bá wa fẹ́, mo kọ̀ wa Ọlọ́run kọ̀ fún wa o. Ó ní agbára. Tá a bá gbàgbé ní ọdún tó kọjá ní nǹkan bí oṣù kẹta ọdún tó kọjá àti oṣù eléyìí tó jẹ́ bí oṣù kẹwàá ọdún tó kọjá bákan náà ní ìròyìn kan jà ròhìnròhìn ní Abẹ́òkúta eléyìí tó ní ṣe pẹ̀lú wípé wọ́n pa ìkan lára àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn kan ní Ìjẹun. Bákan náà ní nǹkan bí oṣù kẹwàá ọdún tó kọjá wọ́n ní wọ́n pa ẹnìkan eléyìí tí wọ́n porúkọ rẹ̀ ní Honorable Adeleke Adeyinka sí agbègbè Òkè Olówó. Ọ̀dọ́kùnrin tí ẹ̀ ń wojú rẹ̀ yìí ó jẹ́ kó yé wa wípé lóòótọ́ àti lódodo ló jẹ́ wípé òun padà gbọ́ pé ìbọn eléyìí tí ẹnìkan tí orúkọ rẹ̀ tó ń jẹ́ Lékan Bákàrè bàbá dúdú tó jẹ́ ọmọ ẹgbẹ́ ẹyẹ eléyìí tó wọn tirẹ̀ jọ ṣe ẹgbẹ́ ẹyẹ, pé ìbọn tó wá ń gbà lọ́wọ́ òun yẹn náà padà fi ṣe ọṣẹ́ fún àwọn tá a dárúkọ yìí. Tẹ́ ẹ̀ bá gbàgbé nínú ìṣíde eléyìí tí mo kọ́kọ́ lò ní ìsinyìí, níbẹ̀ ló ti ń sọ wípé ẹ̀ẹ̀mẹ́ta yẹn ní Lékan eléyìí tó jẹ́ Lékan Bákàrè bàbá dúdú yìí tó jẹ́ ọmọ ẹgbẹ́ ẹyẹ yìí tó wá gba ìbọn lọ́wọ́ òun. Ó ní àkọ́kọ́ jẹ́ ìgbà tí ó fẹ́ gba ilé ìyẹn ní ilé ẹ̀kọ́ gbogbonìṣe ní Òjèrè ìyẹn Mapoli. Ẹ̀kejì ẹ̀wẹ̀ nígbà tí wọ́n sọ wípé wọ́n ní ó pa ẹnìkan eléyìí tó jẹ́ pé ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn náà lòun, gẹ́gẹ́ bí iléeṣẹ́ ọlọ́pàá ṣe sọ, tí ìnagijẹ rẹ̀ ń jẹ́ Tescom ní nǹkan bí oṣù kẹta ọdún 2024. Wọ́n ní lẹ́yìn yẹn eléyìí tó jẹ́ ẹ̀kẹta tó fi wá gba ìbọn lọ́wọ́ ẹni tí orúkọ rẹ̀ ń jẹ́ Ahmed Onanuga bàbá pupa yìí ló jẹ́ wípé ìbọn náà tó wá gbà òun náà ló fi pa ẹnìkan tó pè ní Honorable Adeleke Adeyinka eléyìí tí wọ́n ní wọ́n pa ní nǹkan bí oṣù kẹwàá sí oṣù kọkànlá ọdún tó kọjá. Kọ́lọ́run dákun dábọ̀ kó gbà lọ́wọ́ ẹni tá ọ̀ṣọ́ tó ń ṣọ́ wa. Ṣé ẹ rí ọkùnrin tí ẹ̀ ń wò yìí bákan náà kò kí ń ṣe wípé iléeṣẹ́ ọlọ́pàá dìídì mọ̀ wípé ọwọ́ ẹ̀ ní ẹni tí ó jẹ́ Bákàrè yìí máa ń tọ́jú ìbọn sí. Wọ́n ní Lékan Bákàrè yìí tó bá ti ṣiṣẹ́ eléyìí tó fẹ́ ṣe ọṣẹ́ tó fẹ́ ṣe tán láwọn ìlú Abẹ́òkúta ni ó mórí lé agbègbè ìrìn abúlé eléyìí tí Ahmed Onanuga bàbá pupa yìí tó ń gbé. Níbẹ̀ ni ó lọ kó bọ̀ fún pé bá mi tọ́jú ìbọn. Ohun tí iléeṣẹ́ ọlọ́pàá fi rọ́wọ́ tó Ahmed Onanuga ni pé wọ́n ní Ahmed Onanuga jẹ́ òṣìṣẹ́ iléeṣẹ́ kan eléyìí tó wà ní agbègbè ìlú Ṣàgámù. Ṣùgbọ́n òun àtàwọn kan wọ́n jọ ń dìpàǹpá ní àwọn mẹ́ta tí wọ́n ló kù tí wọ́n jọ ń ṣe iṣẹ́ níbẹ̀ gẹ́gẹ́ bí ọlọ́dẹ. Wọ́n jọ dìpàǹpá láti bẹ̀rẹ̀ sí ní kó ọjà ìyẹn tó jẹ́ ti iléeṣẹ́ náà jáde láti tà. Èyí ni àwọn tí wọ́n jẹ́ ọ̀gá lẹ́ka iléeṣẹ́ náà ní kí wọ́n wá lọ fọwọ́ òfin gbé Ahmed yìí kó tó di pé àwọn ọlọ́pàá débẹ̀ wọ́n bá ìbọn eléyìí tí ẹ̀ ń wò lójú amóhùnmáwòrán yìí tí wọ́n bá alákàtà rẹ̀. Bíbá tí wọ́n bá alákàtà rẹ̀ ló fa ìfọ̀rọ̀wérọ̀ pé báwo ló ṣe jẹ́ ló bá jẹ́ pé ẹ ṣe mí jẹ́jẹ́ o, èmi kọ́ ni mo nìbọn, Lékan Bákàrè bàbá dúdú ló nìbọn. Pẹ̀lú iṣẹ́ ìwádìí eléyìí tí rí iléeṣẹ́ ọlọ́pàá sì ti ṣe lọ́pọ̀lọpọ̀ ìgbà ló jẹ́ kí wọ́n mọ̀ wípé bàbá dúdú yìí
ó ti ṣe ọṣẹ́ tó pọ̀ nílùú Abẹ́òkúta. Ṣùgbọ́n àwọn àgbà bọ̀ wọ́n ní ẹnu ọlọ́fà àtẹ̀rí yẹn ni mo ta ti máa ń dùn. Ẹ jẹ́ ń sílẹ̀ kẹ́ gbọ́ ọ̀rọ̀ lẹ́nu Ahmed Onunuga bàbá pupa fúnra rẹ̀. Ẹ má jẹ́ ká kàn wo fọ́nrán yẹn láwòdànù, ẹ jẹ́ a wò láwò fi kọ́gbọ́n. Àwọn ọmọ wa tó wà lókèrè ẹ jẹ́ ká ṣí wọn létí. Kò sí èrè nínú jàgídíjàgan, bẹ́ẹ̀ kò sí èrè nínú ẹgbẹ́ òkùnkùn. Ẹ jẹ́ kí n máa gbóríyìn fún ikọ̀ iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn, pàápàá jùlọ OC Anti-Cultism ìyẹn Ọ̀gá Dáramọ́lá pé wọ́n kú iṣẹ́ takuntakun. Mo kí 2IC wọn náà, pàápàá kí máa kí Piro tòun ti Prince, gbogbo yín la kí pé ẹ kú ìfọmọnìyàn ṣe, ẹ kú kó má bàjẹ́ ilé ìtẹ́ ń bá kẹrẹ́gbà Ọlọ́run bá kò ní dàrú. Ẹ̀yin náà ò ní fi ti ń ṣe tẹlòmíì, àwa náà sì ní fi tiwa ṣe tẹlòmíì. Agbára Ọlọ́run ọba kó dákun dábọ̀ kó fọwọ́ tọ́ gbogbo àwọn ọmọ wọ̀nyí lọ́kàn. Ẹ ṣé o, ẹ kú ìfẹ́. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ rẹ̀ tí ẹ darapọ̀ mọ́, ẹ subscribe sí ìkànnì yìí, ẹ on notification button, ẹ like, ẹ comment, ẹ share. Àjọṣepọ̀ wa la fi lè ṣe àṣeyọrí. Kí ni orúkọ yín? Ahmed Onunuga ni. Ahmed Onunuga. aka Bàbá pupa. ẹ tó bí ọmọ ọdún mélòó? 40 years. 40 years. Ibo lẹ ń gbé? Ṣàgámù ni mo gbé. Side bon Ṣàgám. Àjàká. Àjàká. Bẹ́ẹ̀ ni mà. Láti tó bí ọdún mélòó lẹ ti ń gbé Àjàká yẹn? Orí ẹ̀ ti ṣe díẹ̀ tí mo ti kúrò lájàká yẹn tí mo ti lọ sí Dáńkò lónìí nínú abúlé wa, alábúlé kan tó wà níbẹ̀ tí wọ́n ń pè ní Onílé Owó. Orílé Owó. Yes, sir. Kí lẹ wá ń ṣe nínú abúlé yẹn? Ibẹ̀ ni mo ti ń ṣiṣẹ́ wa. Orú iṣẹ́ wo gangan lẹ ń ṣe? Mo ń ṣe security ní Salutech company. Ok. Ṣé inú company yẹn lẹ wá ń gbé ni àbí ẹ máa ń lọ ẹ máa ń dé? No, tí bá ti kúrò nínú company yẹn láàárọ̀ máa padà sínú abúlé wa, kò jìnnà sí. Ok. Ojoojúmọ́ lẹ máa ń resume? Bẹ́ẹ̀ ni. Ìgbà wo lẹ máa ń wọnú company, ìgbà wo lẹ máa ń kúrò ńbẹ̀? Night work ni mo ń ṣe lò. Ok. Máa resume ní 7 o'clock lálẹ́, so máa kúrò níbẹ̀ ní 7 láàárọ̀. Ok. Kí ló ṣẹlẹ̀? Kí ló gbé yín dé iléeṣẹ́ ọlọ́pàá? Nǹkan tó gbé mi débẹ̀ ni pé nínú company ọ̀dọ̀ wa yẹn, a ní àwọn wọ́n máa ń ta àwọn irin kíní solar yẹn, tí wọ́n fi máa ń stand panel solar yẹn. Ṣé ìyẹn ni nǹkan tí company yẹn máa ń tà gangan nìyẹn? Tí wọ́n ń tà mẹ́rin. Ok. So wọ́n dẹ̀ ń ta àwọn tí wọ́n fi máa ń ṣe kíní network yẹn náà. So àwa máa ń mú díẹ̀díẹ̀ nínú irin yẹn pẹ̀lú àwọn bóòtù yẹn, a máa ń tà. Nǹkan tó gbé mi débí nìyẹn. Ó yá, eléyìí tẹ́ tà yìí tó gbé yín débí gangan, báwo lọ̀rọ̀ yẹn ṣe ṣẹlẹ̀ gangan, jẹ́ ń gbọ́? Ìta títa yẹn, nǹkan bí eléyìí tata yẹn náà ṣá, ìgbà tó di ọ̀dúnwà this month nínú oṣù táwa yìí. So àwọn ìbọn tí mo fi ń ṣọ́ ibẹ̀ yẹn inú company ló wá, so àárọ̀ ọjọ́ Saturday Sunday wà ní òun ni mo kó wá sílé sí inú abúlé padà níbi tí mo ń sùn yẹn. So àárọ̀ ọjọ́ yẹn náà ni manager wa pẹ̀lú ọlọ́pàá wá, tí wọ́n wá ká mi mọ́lé pẹ̀lú ìbọn yẹn nínú ilé. Ìgbà tí mánéjà yẹn dé, kí ni ẹ̀sùn tí wọ́n fi kàn yín pẹ̀lú ọlọ́pàá? Ẹ̀sùn tó fi kàn mí ni pé a kó irin ńbẹ̀ pẹ̀lú bóòtù àtà. Pẹ̀lú? Irin àti bóòtù, pé a jí irin àti bóòtù ńbẹ̀ pátá. Kí ló ń jẹ́ boat? Bóòtù àwọn Ok, tó fi ń de àwọn irin network yẹn. Ok, ni wọ́n fi kàn yín. Bẹ́ẹ̀ni. Ṣé torí pé wọ́n padà rí ìbọn nínú ilé yín ni àbí orí ẹ̀sùn yẹn ni? No, kì í ṣe pé torí pé wọ́n padà rí ìbọn nínú orí ẹ̀sùn yẹn gangan ni wọ́n fi wá gbé mi tẹ́lẹ̀. Ìbọn yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣẹ́yìn máa ń kó lọlé ni? Mi ń kó lọlé. Ìgbà tí wọ́n ti sọ pé wọ́n fẹ́ kó another company security omi wá, nǹkan tó jẹ́ kí n kó jáde kúrò níbẹ̀ nìyẹn. Ṣé wọ́n ti dá yín dúró ńbẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní ẹ dúró ẹ ṣàlàyé ọ̀rọ̀ yìí dáadáa kó Wọ́n lè ti yé ṣàlàyé èèyàn? fún wa tẹ́lẹ̀ pé wọ́n máa tó oṣù bá parí pé wọ́n máa kó another security omi wá tó máa ṣe morning and night níbẹ̀. Ok, so security, ṣé iléeṣẹ́ security tí yẹn náà ló ń kó yàn bọ̀ àbí another company ló ń kó àwọn security míì bọ̀ ńbẹ̀? Company yẹn gangan náà ló fẹ́ order another security omi. Bọ̀ kò wá ní jẹ́ láti ibi security tọ̀dọ̀ yín tó gba ẹ̀yin síbẹ̀ àbí? Bẹ́ẹ̀ni. Ok, kí ló ṣẹlẹ̀? Ṣé lórí ọ̀rọ̀ pé wọ́n ń jí nǹkan tà yín náà ló ṣe jẹ́ pé wọn ò fẹ́ ṣe business pẹ̀lú àwọn security tọ̀dọ̀ yín yẹn mọ́? Wọ́n padà gbọ́ information pé àwa là ń jí àwọn kinní yìí tà ńbẹ̀. Ìbọn tẹ̀yìn kó lọlé yẹn ta ló ní, báwo ló ṣe jẹ́, ta ló fún yín? Ẹni tó kó fún mi, Lékan Bákàrè lórúkọ ẹ̀, so nickname ẹ̀ Bàbá Dúdú. Lékan Bákàrè Bàbá Dúdú. Bẹ́ẹ̀ni. Ó yá, ibo lòun ti rí ìbọn? Mi ò mọ ibi tó ti rájọ ṣẹ́gbẹ́ ni. Irú ẹgbẹ́ wo? Ẹyẹ lájọ ṣe. Ẹyẹ. Bẹ́ẹ̀ni. Ọmọ ibo ni Lékan Bákàrè Bàbá Dúdú yẹn? Ọmọ Ṣàgámù náà ni ọmọ máa kú.
Makùn. bẹ́ẹ̀ ni, Side bo Makùn. ní Ìsọ̀tẹ̀. Okay. Now, ìgbà tóun kó ìbọn fún yín, Bẹ́ẹ̀ ni. iṣẹ́ wo lẹ̀yin fi ìbọn ṣe? Àbí iṣẹ́ wo lẹ̀yin mọ̀ tí Lékan Bákàrè ń fi ìbọn ṣe? Nǹkan tí mo mọ̀ pé ó ń fìbọn ṣe àjọṣe ẹgbẹ́ ni, ẹgbẹ́ iye tájọ ṣe. Òun ni. So ìgbà tó dẹ̀ kó ìbọn yẹn wá fẹ́mi kẹ̀rẹ̀ mi ni máa ń bá tọ́jú ẹ̀. So anytime tó bá ti fẹ́ lò ó máa wá bá mi nínú abúlé, á wá gbà. So influence tó kó fẹ́mi yẹn ni mo fi ń ṣe, ni mo fi lọ ń fi ṣọ́ ibi tí mo ti ń ṣiṣẹ́. Ó túmọ̀ sí pé company ti tọ̀dọ̀ yín kọ́ ló kó ìbọn fún yín. Rárá mọ̀. Wọn ò fún yín ìbọn kankan wà ní ibi tán ní kẹ́ máa ṣọ́ ní iṣẹ́ ẹ̀yin àti company. Bẹ́ẹ̀ ni, Ṣùgbọ́n àǹfààní pé Lékan kó ìbọn fún yín yẹn lẹ ṣe wò wípé ó tún máa ṣe iṣẹ́ tẹ́ ẹ̀ ń ṣe nírọ̀rùn lọ́wọ́. bẹ́ẹ̀ ni. Ó ti di ẹ̀mélòó ni Lékan ti wá ń gba ìbọn yẹn ló ti ń dá padà? Ìgbà tó máa kó ìbọn yẹn wá, that's 2024 last year yẹn. Ṣé ẹ lè rántí oṣù yẹn? Mi ò rántí wọn ní gbọdọ̀ parọ́. Okay. Bá ti tó bí ẹ̀kan fojú wo, ṣé early ni, ṣé middle ni, ṣé late ni? Ó ti ń lọ sí bí, Ẹ sọ̀rọ̀ sókè sà. ó ṣáà ti ṣe díẹ̀ ṣàánú 2024 tó ti kó lọ ṣá, òun ní ìdẹ̀lẹ́gẹ́ ní ilé ẹran tí wọ́n pé ìgbà báyìí. Ìgbà tó kọ́kọ́ kó ìbọn yẹn dé, báwo ni ọ̀rọ̀ tó wà láàrin àyà tiẹ̀? Báwo ló ṣe sọ pé òun rí ìbọn? Àwọn àlàyé wo ló ṣe fún yín kẹ́yìn tó gbà láti gba ìbọn yẹn sọ́dọ̀? Ó jẹ́ kí n mọ̀ pé òun lòun ní. Ó jẹ́ kí n mọ̀ pé òun lòun ní kó tó di pé mo gbà lọ́wọ́ ẹ̀. Okay. Ìdí tí pé àjọṣe ẹgbẹ́ kan náà ló jẹ́ kí n gbà lọ́wọ́ ẹ̀. Nọ́mbà kí ni Lékan yín nínú ẹgbẹ́ tiẹ̀? Nínú ẹgbẹ́ ayé àbí? Ẹyẹ Ẹyẹ ni ẹ̀yin. Okay. ẹyẹ náà lòun náà. Ẹyẹ lòun náà, ẹ̀yin méjèèjì ẹyẹ lẹjọ ṣe. Bẹ́ẹ̀ ni. Okay, okay. So number 2 lòun gbà. Nọ́mbà 2 lòun. Kí ni nọ́mbà tẹ́yin jẹ́? Number 3 ni. Nọ́mbà 3. Bẹ́ẹ̀ ni. Tí mi bá ṣàṣìṣe, ṣé nọ́mbà 3 ló máa ń kó àwọn ammunition sí lọ́dọ̀ ni? Lọ́hùn. Àwọn ló máa, because wọ́n sọ pé àwọn kan àtẹ́pẹ́ àwọn ló máa wà ní charge bí aráfù àbí nǹkan kan, àáké, àdá, ìbọn. Nọ́mbà kí nìyẹn? Kò sẹ́ni tí ò lè kó dání mọ́. Okay. Kò sẹ́ni tí ò lè kó dání. Tó bá jẹ́ ti personal, tó bá jẹ́ tẹgbẹ́ náà, kò sẹ́ni tí ò lè kó dání. Bẹ́ẹ̀ ni. Okay, yá ẹ tẹ̀síwájú. So ìgbà tó dẹ̀ kó wá fún mi, òun lè gbà lọ́wọ́ ìṣòro bá tọ́jú ẹ̀. So tó bá ti máa ní ìdẹ̀yìn ó máa wá, á wá gbà lọ́wọ́ mi. A ti tó bí ẹ̀mélòó ló ti wá gbà lọ́wọ́ yín, ẹ ti dáhùn yẹn? Láti tó ẹ̀mẹ́ta ṣá. Okay. Àkọ́kọ́ tó wá gbà, báwo ló ṣe rìn? Iṣẹ́ wo ló lóun fi ṣe? Kò sọ fún mi pé iṣẹ́ báyìí lòun fi ṣe, ṣùgbọ́n nígbà tí mo padà gbọ́, mo gbọ́ pé wọ́n ń jàjà kan ní Abẹ́òkúta ń bí báyìí. So ó gba number 2 nínú school yẹn náà. So ibẹ̀ ni nǹkan tó fi wá ṣe ní Abẹ́òkúta ni. Àríyàn ò yé mi o. Ní Ṣàgámù nọ́mbà 2 ni àbí? Bẹ́ẹ̀ ni. Ṣùgbọ́n nínú Ìgbà tó wá sí Abẹ́òkúta ń bí, ó gba number 2 ní school Ìjérè yẹn náà. school Òjèrè. Okay. Ìyẹn ní last year yẹn náà. So tó bá ti wá bẹ́ẹ̀ yẹn kóun ní ìdè kóun lòun fẹ́ lò ó, máa kó fún un. Màá wọnú company, màá lọ gbé jáde, máa gbé fún un. Bẹ́ẹ̀ ṣe ń gbé lọ tẹ́ ń gbé jáde yẹn, ṣé àríyàn tó wá rí nínú company pé kí lẹ̀ ń gbé lọ tẹ́ ń gbé bọ̀, kò sẹ́ni kankan tó sì pé ń ṣàkíyèsí pé kí ló wà lọ́wọ́ yín bẹ̀ yẹn rí? Ṣe mọ̀ ọlá pé company náà máa ń rí lọ́wọ́ mi dáadáa tí màá gbé dání nínú company. So that is why mo ṣe lè challenge wọn. Ẹni ó fi wá gba nọ́mbà 2 l'Abẹ́òkúta ní Òjèrè ní last year. Bẹ́ẹ̀ ni. Ǹjẹ́ ẹ gbọ́ wípé wọ́n ní ìbọn yẹn ló fi pa ẹnìkan l'Abẹ́òkúta? Mo gbọ́ mi gbọ́dọ̀ parọ́ mọ́. Ta ló ní tàn? Èèyàn kan ṣe tí mo rántí orúkọ inú Tesco, ẹnì kejì yẹn mi ò rántí orúkọ wọn dáadáa. Which means wípé ìbọn tó gbà yẹn náà ẹlẹ́ẹ̀mẹ́ta ló ti wá gbà. Ìgbà tó fẹ́ gba nọ́mbà 2 ní Òjèrè tí wọ́n fún ní nọ́mbà 2. Okay. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí kinní kan yé mi, ṣé wọ́n ń fún yàn àbí wọ́n máa ń jàjà gbà ni? Kò yé mi, àríyàn yé mi. Bí òun náà ṣe gbà kò yé mi náà torí owó wà lọ́wọ́ ẹ̀ náà. So bóyá owó ló fi ṣe mi ò lè sọ. Okay, téèyàn bá lówó lọ́wọ́ wọ́n lè gbé fún àbí? Okay. So ìbọn yẹn lẹ gbọ́ pé ó fi pa Tescom. Ìbọn yẹn náà lẹ gbọ́ pé ó fi pa tálẹ́nìkejì tẹ́sán yẹn.
ẹ rántí orúkọ ẹnìkejì. Iṣẹ́ wo lẹnìkejì yẹn ṣe, báwo ló ṣe jẹ́, kí ni àwọn nǹkan tẹ́ gbọ́ nípa ẹnìkejì yẹn? Mi ò gbọ́ nǹkan kan pa ẹ̀, mo gbọ́dọ̀ parọ́ torí mi ò lọ sí Abẹ́òkúta, torí abúlé mi yẹn lè máa ń wà tí wọ́n bá ti ọlá epo jẹ́ night work yẹn, tí wọ́n bá ti kúrò níbi iṣẹ́, máa ń lọ sí abúlé lọ sùn ní. Ó dẹ̀ tún dálé bẹ́ẹ̀ kí ó tún padà sí ibi iṣẹ́. Okay, báwo lẹ̀yin ṣe wá gbọ́ wípé kí lẹ porúkọ ẹni kí lẹ pè náà? Tescom. Báwo lẹ̀yin ṣe wá gbọ́ wípé ìbọn yẹn ló fi pa Tescom? Lórí kinní náà ni inú ìgboro náà lọ ti pè mí, wọ́n ti sọ fún mi pé nǹkan báyìí báyìí kọ́ ni ó ń ṣẹlẹ̀ l'Abẹ́òkúta, pé ilé kan kan ti gba nọ́mbà tí wọ́n ní wọ́n pa ẹni gbà wọ́n pa ẹni báyìí. Wọ́n ní sọ mọ̀ pé ibi tó wá gbà yẹn kọ́ ló fi lọ ṣiṣẹ́ yẹn. So lẹ́yìn ẹnìkan tẹ́ sọ wípé ẹ mọ orúkọ ẹ̀ tí bàbá dúdú ṣe, bàbá dúdú lẹpẹ ń tà ń sọ yìí tó pa yìí, àti Teslim àbí kí lẹ pè yẹn? Tescom. Àwọn èrò wo lẹ tún gbọ́ wípé bàbá dúdú lẹ́kan ó tún fi àwọn ìbọn tó wá ń gbà lọ́wọ́ yín ṣe? Mi ò padà, mi ò gbọdọ̀ parọ́ náà, wọ́n jù láìsọ lọ, mi ò padà gbọ́ nǹkan kan jù yẹn lọ. Ju àwọn méjì yẹn náà lọ? Mi ò padà gbọ́ nǹkan kan lẹ́yìn yẹn. Iṣẹ́ wo gangan lẹ̀yin kọ́? Mẹkáníìkì ni. Mẹkáníìkì wo náà mẹkáníìkì? Mẹkáníìkì káà ni. Káà? Orú àwọn káà ò lè specialize on? Japanese product. Kí ló wá ṣẹlẹ̀? Báwo lẹ ṣe dénú ẹgbẹ́ òkùnkùn? Báwo ni journey yẹn ṣe jẹ́? Nǹkan tí mo kọ̀ mọ̀ pé nǹkan tí ìjọba bá lè ṣe fún mi, wọ́n ṣàánú. Ṣé ìgbólóhùn báyìí ṣe ni? Wọ́n ṣàánú fún mi. Ọmọ Nàìjíríà ṣàánú. Ọdún wo lẹ kọ́ iṣẹ́ mẹkáníìkì yẹn? Mo ti bẹ̀rẹ̀ iṣẹ́ mẹkáníìkì láti 2002. Mo ṣe freedom ní 2007. 2002, 2007. Ọdún 5 lẹ fi kọ́. Kí ló dé tí ẹ wá fi ṣiṣẹ́ ṣe mọ́? Kí ló ṣẹlẹ̀? Níbo lẹ ti kọ́ṣẹ́ yẹn gangan? Ṣàgámù náà. Kí ló ṣẹlẹ̀ tí ẹ fi ṣiṣẹ́ ṣe? Láti gbogbo ojú lórí iṣẹ́ yẹn pọ̀. Ṣé ẹ ṣe freedom? Mo ṣe freedom. Ìdààmú ti pọ̀ jù lórí ẹ̀yìn. Bàbá pupa àbí? Yes ma. Ó yá, pẹ̀lú ọ̀rọ̀ tí mo sọ wípé kí ló ṣẹlẹ̀ tí ẹ ṣe fi ṣe mẹkáníìkì ṣiṣẹ́ ṣe? Nǹkan tó ṣe kí n ṣe pé mi ò fi ṣiṣẹ́ ṣe, mo fi ṣiṣẹ́ ṣe. Ṣe ni wàhálà pọ̀ lórí òkun, ìdààmú lónìí, ìdààmú lọ́la. Báwo ló ṣe ṣẹlẹ̀? Báwo lè ṣe join ẹgbẹ́ ẹyẹ? Ṣé ẹyẹ ni àbí? Báwo lè ṣe join ẹyẹ nísàn? Ẹ ṣàlàyé. Ṣé mi join ẹgbẹ́ ẹyẹ? Ó ní street brother kan tí máa ń bá ṣeré. So a máa ń pè ní Àjọṣẹ. Àjọṣẹ? Àjọṣẹ nílùú wo? Nínú Ṣàgámù náà. Iṣẹ́ wo ló ń ṣe? Wọ́n ti di Navy nísìn. Wọ́n ti di Navy nísìn. So wọ́n ló gbé mi lọ sí Ìjẹ̀bú Òde ní school ní Taske. So ibẹ̀ ni wọ́n ti gbé iṣẹ́ tí mo ṣe lọ́ní. Wọ́n fẹ́ ṣe nǹkan kan pé àwọn ní birthday party kan, show kan ṣá, pé táwọn pé ká jọ ṣe. So a dẹ̀ ti wà nínú wọ́ọ̀dù yẹn. So wọ́n kọ́ dẹ̀ dìde, wọ́n dìde lẹ́gbẹ̀ẹ́ mi. Àtọ́ dìde ó tó bí 10 minutes. Wọ́n pè mí pé kí n wá. Mo fi lọ bá àwọn ibi tán wà. So from there, ṣáà rí pé mo wà ní àwọn ènìyàn tí ó pọ̀. Lórí fóònù ti pè yín àbí wọ́n ní kéèyàn wá pè yín? Sórí fóònù wọn ti pè yín àbí wọ́n ní kéèyàn wá pè yín wá? Ní ọdún wo lẹ ń sọ yìí? That was 2015. 2015. So ìgbà tó lè ti pè mí yẹn, mo wá pè é. Màá lọ bá àwọn ọgbà àti máa dúró ẹ̀ṣẹ̀. Ẹ má bínú, ẹ jẹ́ kí nǹkan kan yé mi. Ọdún wo lẹ lọ kọ́ṣẹ́? Mo kọ́ṣẹ́ ní iye 2007. Ẹ ṣe freedom 2007. 2015, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, ọdún mẹ́jọ lẹ́yìn tẹ́ ti kọ́ṣẹ́ lẹ́sẹ̀ pàdé ẹni tẹ́ ẹ sọ yìí. Kí lẹ porúkọ bọ̀dá náà? Àjọṣẹ ló. Okay.
kó tó di pé ó wá fẹ́ ṣe yín sí ẹyẹ. Ó yá ẹ jẹ́ ká tẹ̀síwájú. Àwọn á ní kọ́kọ́ yín wá ẹ wá lọ bá wọn. Mo wá lọ bá wọn bí tọ́ wà. Ìgbà tí mo lè lọ bá wọn bí tọ́ wà ni, torí pé ó pọ̀ bí tọ́ wà ṣáàbìrì kí ni nǹkan tó ṣẹlẹ̀ láti fi ń sọ. From there, torí pé àwọn èrò ti pọ̀ lórí mi tó kì í ṣe mi nìkan. A pọ̀ ń bẹ̀. So mi ò dẹ̀ ní option. Wọ́n á ní kí n bọ́ ṣọ́ mi kankan. Ìgbésà ni wọ́n ti gbé initiate mi lọ́kàn. Okay. Láti 2015 yẹn nísìnyí di 2025 tá a wà nínú ẹ̀ lẹ́tí wà nínú ẹgbẹ́ ẹyẹ àbí? Ó yẹ jẹ́ ká padà sẹ́yìn díẹ̀ ká wo nǹkan kan. Ọdún mẹ́jọ tí mo dọ́gbọ́n kà lẹ́yìn tẹ́lẹ̀tẹ́lẹ̀ lẹ́yìn tí ẹ ṣe freedom ẹ̀, kí lẹ fi àwọn ọdún mẹ́jẹ̀jọ yẹn ṣe? Mo fi ṣe journal. Orú join máa wò. Journal mechanic. Okay. Mo ṣe journal ìgbà yẹn. Nílùú wo? Nínú ìṣẹ̀lẹ̀ náà. Okay. Mo ṣe iná sórí ìgbà tó padà yá. After tí mo ti wọ́n ṣe initiate mi tán yẹn, mo padà kọjá sí Èkó. Okay. So mo tún lọ ṣiṣẹ́ díẹ̀ lÉkòó. Iṣẹ́ wo lẹ ṣe lÉkòó? Iṣẹ́ mechanic yẹn náà. Okay. Ìgbà tó máa tó nǹkan bí 2018 ni mo ṣe padà wá sílé. So mo fi wá dúró ní express torí ìta tí ń ṣiṣẹ́ yẹn ní building to lọ́rẹ̀ mi. So ìgbà yẹn regime Fáṣọlá ní gbogbo ìgbà tí mo ń sọ yẹn náà. So wọ́n gbà láwọ̀ nígbà yẹn wọ́n ti gbà lẹ́yìn. So bóyá Fáṣọlá ní ṣáà ní ìyàwó ìyàn kan ṣáà wà nínú. Orí ipò nígbà náà gẹ́gẹ́ bí gómìnà. Torí compound tí a ti ń ṣiṣẹ́ yẹn ó ní ó close sí church pastor Yakilo yẹn. Okay. So wọ́n ṣàgbà pé pastor Yakilo yẹn ni wọ́n pè gọ́ọ̀mẹ̀ntì tàbí ní fún ìlú fún. Ó yá ẹ jẹ́ n padà sórí ọ̀rọ̀ ti security tẹ́lẹ̀ ń ṣe. Gẹ́gẹ́ bí iléeṣẹ́ ọlọ́pàá ṣe fi léde, báwo lẹ ṣe ń ṣe ọ̀rọ̀ irin títà rírà, ta ló ń rà lọ́wọ́ yín, ta lẹ ń tà fún, ẹ̀yin mélòó lẹjọ́ ń kó? Ẹ̀yin tẹ́jọ́ ń kó yẹn ṣé jẹ́ security lẹjọ́ ń ṣe ni àbí àwọn kan ń ṣiṣẹ́ gẹ́gẹ́ bí òṣìṣẹ́ ibẹ̀? Àwa mẹ́rin ni wọ́n gbà síbẹ̀ tí à ń ṣe night security yẹn. Okay. So àwa mẹ́rin yẹn náà ni àjọ máa ń mú fún mi jáde. So tá bá ti fẹ́ kó jáde orí fẹ́ǹsì ni abẹ́ lórí báàbò àyà yẹn. Kí lórúkọ company tá à ń sọ yìí? Savitech company. Níbo ló wà? Ó wà ní along the Lagos way to Ìbàdàn yẹn ní Okay. after Wistek. Okay. Ní company yẹn wà. So a máa ń kó gba orí fẹ́ǹsì orí báàbò àyà yẹn. Ibẹ̀ la máa ń kó gba. A máa jù sílẹ̀ lẹ́yìn fẹ́ǹsì. So àwọn mẹ́ta tó kù àwa ní company ìyẹn wá jáde. So ó ní ọmọ ọlọ́kadà kan tó máa ń bá wa kó lọ. Ó jẹ́ pé tí yẹn bá ti kó lọ, a ló bá wa tà. So àwọn oníṣàgbé yẹn ni wọ́n máa ń tà fún. Òun ló mọ ibi tó máa tà torí mi kì í máa tẹ̀lé lọ. So tó bá ti kó lọ bẹ́ẹ̀ yẹn, èmi á padà sínú company. So tó bá ti dé, ó máa pè mí. Màá bọ́ síta, màá lọ gba owó lọ́wọ́ ẹ̀. So àwọn mẹ́rin lè máa ti pín. Okay. Iye tó kéré jù wo lẹ ti pín? Ó bẹ̀rẹ̀ látòrí 40,000. Ṣé nìkankan àbí? No, iye tí ọlọ́kadà máa kó wa, òun ta owó. Ó bẹ̀rẹ̀ ìgbà mi 40, ìgbà mi 30, ìgbà mi 35. So àwa pín. Ìgbà mi bẹ́ẹ̀ èmi lè gba 10,000. Ibrahim náà gba 10,000. So àwọn tó kù àṣà mọ̀ bá máa ń ṣe tí gbogbo ẹ̀ máa ra ẹ̀. Ìgbà mi náà dẹ̀ wọ́n lè gba 15,000. Òun náà gba Ibrahim yẹn náà gba 15,000. So Ibrahim yẹn náà kò gba 15,000. Lórí ọ̀rọ̀ títí company ilé ìjọ tó ṣiṣẹ́ yìí, ẹ̀yin mélòó gbogbo ni wọ́n gbà síbẹ̀ as security? Àwa mẹ́rin. Ẹ̀yin mẹ́rin? Bẹ́ẹ̀ ni wà. Okay. Ẹ dárúkọ ẹ̀yin mẹ́rẹ̀ẹ̀rin. Ó lè má jẹ́ fún ni mọ̀ orúkọ tá a máa ń pera yín gbà tẹ́ wà lẹ́nu iṣẹ́. Ibrahim. Okay. Paul. Okay. Ìkẹrin yẹn Moses. Okay. Àti ẹ̀yin. Bẹ́ẹ̀ni. Kí lórúkọ tí yín? Ahmed. Bàbá pupa àbí? Bẹ́ẹ̀ni. Okay. Ó wíṣì pé lẹ́kàn bàbá dúdú yóò tiẹ̀ sí nínú company yín rárá. Rárá. Ó yẹ jẹ́ ká wá wò báwo làwọn nǹkan tẹ́ máa ń kó nílé iṣẹ́ yẹn báwo lẹ ṣe ń ṣe é. Àwọn olóńkó ta lẹ́ ń tà fún èlò lówó tó pọ̀ jù àbí tó kéré jù tẹ́ gbà ń bẹ̀. Àwa mẹ́rin la jọ ń ṣiṣẹ́ ń bẹ̀. So àwa mẹ́rin yẹn náà la jọ ń kó irin yẹn. Okay. Tá bá kó, a máa ń kó gba orí báàbò àyà lórí fẹ́ǹsì. So tá bá ti kó gba orí báàbò àyà yẹn, a máa jù sẹ́yìn lẹ́yìn fẹ́ǹsì.
So a máa wá gba ọ̀nà kan wà lẹ́yìn fẹ́ǹsì wa yẹn, ibẹ̀ la máa gbà tó ti máa fi pe ọlọ́kadà. So èmi ni máa jáde síta lọ pe ọlọ́kadà. So tí ọlọ́kadà bá ti dé, màá gbé sẹ́yìn ẹ̀ fún un. So a gbé lọ síbi tó máa lọ tà sí ọ̀dọ̀ àwọn àbókí oní scrap yẹn, ibẹ̀ ló máa ń tà sí. Bí èlò lẹ ti wá pa ó kéré tán lórí àwọn nǹkan tẹ́ ẹ gbé lọ síta yẹn? Ìgbà míì wà tó bá ti gbé lọ bẹ́ẹ̀ yẹn, ó lè jẹ́ pé 40,000 ló máa kó wá. Ìgbà míì wà ó lè jẹ́ 35, ìgbà míì wà ó lè jẹ́ 30. So ó depend bí èrè yẹn bá ṣe rí. Èló lẹ máa ń fún ọlọ́kadà tó bá lọ tà yẹn? Ìgbà míì wà tá bá máa fún lówó, a lè fún ní 7,000, ìgbà míì a lè fún ní 8,000. So táwa náà bá máa gba owó, a lè gba 15,000. Èmi àti Ibrahim nìkan la máa jọ ń gba owó dọ́gba dọ́gba ṣá. Ta ló ń jẹ́ Ibrahim yẹn? Òun ni. Okay, nínú ẹ̀yin mẹ́rẹ̀ẹ̀rin yẹn, mélòó ló ti wá wà nílé iṣẹ́ ọlọ́pàá nínú yín? Àwa mẹ́ta ni. Ta ni Ibrahim? Èmi àti Paul. Ẹnì kẹrin yẹn ń kọ́, kí lórúkọ ẹ̀? Moses. Òun dà? Wọn ò rí yẹn mú, ó ti sálọ. Ó ti sálọ. Bẹ́ẹ̀ni. Ó yẹ kí a padà sórí ọ̀rọ̀ ìbọn kò ṣe gan. Bẹ́ẹ̀ni. Wọ́n ní ìbọn ilé tí Lékan àbí Bàbá Dúdú tó wá ń gbà lọ́wọ́ yín yìí. Wọ́n lóun ló fi ń ṣọṣẹ́ ní agbègbè Abẹ́òkúta níbi ẹ mọ̀ sí abẹ́ mọ̀ sí. Mo mọ̀ sí wọn. Ó yẹ kí a ṣàlàyé àwọn wo lẹ mọ̀ tó dá yín lójú gan, kó iṣẹ́ wo lẹ mọ̀ tó ti fi ṣe gangan. Ní Abẹ́òkúta mi, torí èmi ò kí máa ń tẹ̀lé wa síbi rárá, mi gbọ́dọ̀ parọ́. But èèyàn méjì yẹn ni mo gbọ́ pé ó fi ṣẹṣẹ́ kó fún Sàmá. Èèyàn méjì wo àti ta lẹ dárúkọ? Tescom pẹ̀lú ìgbàgbọ́ tí wọ́n dá sí. Ìgbàgbọ́ pẹ̀lú kejì. Ẹ ti gbàgbọ́ pẹ̀lú kejì. Tí wọ́n dá sí. Ìlú wo lẹni yẹn wà? Ṣé Abẹ́òkúta mi lẹni kejì yẹn náà wà? Àwọn méjèèjì ní Abẹ́òkúta mi ló wà. Àwọn méjèèjì Abẹ́òkúta mi ló wà. Okay. Kí lórúkọ ẹni kejì yẹn? Mo ń gbọ́ yín. Adélékè Adéyínká ni orúkọ ẹni kejì. Okay, ilé tí wọ́n sọ pé wọ́n pa ní ọdún tó kọjá nígbà tí owó ọdún lọ sí òpin àbí? Okay, tálẹ̀ ní kẹta tẹ́ tí wọ́n fún tún fìbọn ní ṣọṣẹ́ fún. Ìbọn tá à ń sọ ìbáwọn náà ṣe ló gbọ́n wo ni? Ṣé ńlá ni, ṣé kékeré ni àbí báwo? Ńlá ni méjèèjì. Ńlá ni méjèèjì. Ọkọ̀ kí lẹ pè náà? Pọ́ǹpù ọtọmátìkì pẹ̀lú àwọn ẹlẹ́nu méjì onígígùn báyìí. Double barrel. Lẹ́nu wọn. Òun ni ìbọn méjèèjì. Ó yá, Lékan Bàbá Dúdú ní ibo ló wà fún sí. Ṣé nísìnyí? Mi ò lè sọ pé mi báyìí mọ̀. Nígbà tí wọ́n mú yín, ṣé wọn ò pé ni pé ẹ̀yin ò pé wọ́n ti mú yín? Mi ò lè pè. Ẹ mọ̀ pé nígbà tí wọ́n ti wá gbé mi lé, mo ti wà ní station, mi ò lè pè. Mi ò lè pè wọ́n. Ṣùgbọ́n ó sọ wípé èèyàn àti ẹ̀gbẹ́ ẹ ti jọ fi jáde rí lọ ṣe ọṣẹ́ rí nínú ìbọn yẹn. Rárá mà, àti ìgbà tí ó ti kó bọ́ yẹn fún mi 224 yẹn náà ló kó wá fún mi. Ìgbà tó gba nọ́mbà 2 ní Abẹ́òkúta ń bí, òun ló kó bọ́ yẹn wá fún mi. So gbogbo ìgbà yẹn náà dẹ̀ èmi náà ti ń ṣiṣẹ́ ní company ọ̀dọ̀ wa yẹn, torí 223 ni wọ́n open company ọ̀dọ̀ wa yẹn. So kò sí. Sáà ìbò ní company wà pé ó kọ́ company ẹlẹ́gùn sí. Servitech company ni wọ́n. Ó wà ní along the road Ìbàdàn expressway. So ó wá jẹ́ pé inú abúlé wa gangan ni company yẹn wà. So ṣé èyí ti máa lọ sí ilé kan dáadáa tẹ́lẹ̀ rí àbí? Mi ò mọ ilé ẹ̀kọ́ kan, kò sẹ́ni tó mọ ilé ẹ̀. Báwo lè ṣe wá pàdé? Ìgbà míì wà tí bá lọ sí ìgboro, tí bá gbọ́ pé ó wà nínú àdúgbò ẹ̀ ní Sọ̀tẹ̀, a máa ríra. Ìgbà míì kẹ̀rin tó bá gbọ́ pé mo wà lájàká ní ilé ọ̀dọ̀ grandma mi, pé mo wá sí ìgboro, mo wà níbẹ̀, so ó máa wá sílé àìsọ̀rọ̀. Ọdún wo ló gba nọ́mbà 2 ní Màpó ní ẹ bá rántí? Ṣé ní Abẹ́òkúta ń bí wọn? Last year náà ni. Last year náà ṣe. Bẹ́ẹ̀ni mà. Mr. Ahmed, báwo ni Scofield ṣe jẹ́? Ta ni Scofield? Scofield àjọṣe ẹgbẹ́ ẹyẹ náà lòun náà mà. Ẹyẹ náà ni Scofield. Bẹ́ẹ̀ni. Ọdún wo lẹ pàdé? Báwo lẹ ṣe pàdé? Àwọn iṣẹ́ wo lẹ ti jọ ṣe pọ̀ rí? Scofield jẹ́ ẹni tàjọ máa ń ṣeré dáadáa láti ilẹ̀ náà ní pẹ̀lú Bàbá Dúdú, gbogbo wa gẹ́gẹ́ bí àjọṣe ẹgbẹ́ kan náà.
So tí mo dẹ̀ tí èmi àti COVID dẹ̀ ti padà ríra ń sìn, kí n sọ wípé ó ti over 2 years báyìí. Hmm. Àwọn iṣẹ́ wo lẹ̀yin àtàwọn Scofield ti jọ ṣe lọ rí? Outing wo lẹ ti jọ lọ rí? Èmi ò máa ṣe mọ̀, òun ni mo ti sọ síwájú lẹ́ẹ̀kan yìí pé èmi ò kí máa ń tẹ̀lé òun náà jáde. Ó ti yé yín mà, mi ò ń tẹ̀lé òun náà jáde. Ṣé Scofield náà ẹ̀ ń tẹ̀lé jáde? Mi ò ń tẹ̀lé jáde. Ibo lẹ ti máa ń jọ ní joint pé a kàn jọ jókòó ká jọ sọ̀rọ̀. Báwo náà ṣe wá relate Scofield mọ́ ẹ̀yin nígbà tó rí ọlọ́pàá mú yín? Torí pé mú ìgbà tí mo débí náà ni wọ́n sọ fún mi pé wọ́n ń wá Scofield yẹn náà. Mi ò mọ̀ pé wọ́n ń wá yẹn náà tẹ́lẹ̀. Àti mo débí ni wọ́n sọ fún mi pé wọ́n ń wá Scofield náà tẹ́lẹ̀. Àwọn iṣẹ́ oríṣiríṣi wo lẹ̀yin mọ̀ tí Scofield ti ṣe nígboro tó jẹ́ pé ó lè jẹ́ kí iléeṣẹ́ ọlọ́pàá máa wà? Àwọn nǹkan tó ti ṣe ń gbòòrò, bóyá nígbà tí ìjà ṣẹlẹ̀, gbogbo ìgbà yẹn ló gba number 2 ní Ṣàgámù. Scofield náà gba number 2. Bàbá dúdú náà gba number 2. That was 2019. Okay, ṣé ọdún ọ̀tọ̀ọ̀tọ̀ náà jọ gbà? Bẹ́ẹ̀ni mà. Ní ọdún kílẹ̀ pé? That was 2019. Okay. So ó nìyẹn fi gba number 2 yẹn. So gbogbo ìgbà tí bàbá dúdú náà gba number 2 yẹn, èmi ò yẹn ní 21/22 yẹn. So èmi àti wọn ò dẹ̀ jọ ń wà mọ́ gbogbo ìgbà yẹn. So àwọn ni wọ́n dẹ̀ jọ ń wà nínú ìgboro, share everything. So inú abúlé mi yẹn ni máa ń wà. Nígbà tí ò ṣòwò lọ́wọ́ ti tèmi, àwọn dẹ̀ wà okay gan. So tí n bá sọ pé kí n máa tún tẹ̀lé wọn rìn kiri, kò sẹ́ni tó máa bá mi bọ́ ìyàwó àtọmọ. Torí ẹ̀ lèmi ṣe padà ń tèmi tí mo dúró sínú abúlé mi. Ìyàwó mélòó lẹ fẹ́ báyìí? Ìyàwó kan ṣo ni. Ṣé ẹ ti bímọ? Mo ti bímọ 2 mà. Bó ni ìyàwó yín wá wà báyìí? Ó wà nílé. Ṣé o ti gbọ́ pé ọ̀rọ̀ yìí ti ṣẹlẹ̀? Bẹ́ẹ̀ni mà. Ṣé wọ́n ti wá yọjú wò yín iléeṣẹ́ ọlọ́pàá? Òun àti mọ́ ìgbà tí wọ́n mú mi sí station Ṣàgámù, ní police station Ṣàgámù Ọjà Awólọ́wọ̀, wọ́n wá yọjú wò mí níbẹ̀. So mọ́ èmi àti àwọn ẹ̀gbọ́n wọn ni wọ́n dẹ̀ ń wá síbí báyìí. Mo rí ní rí pé bóyá torí pé kò sí ẹni tí ó máa dúró ti ọmọ tọ́mọ bá ti lọ school, torí tọ́ bá máa dé, wọ́n á lọ jẹ́ pé time ìgbà tọ́ bá máa dé làwọn máa fi ṣe wà níbí. So nǹkan tí mo nínú ìlú. Ó ń túmọ̀ sí wípé Scofield àti bàbá dúdú làwọn yẹn lọ́jọ́ máa ń rìn kiri títì. Ń gbogbo ìgbà yẹn, ìyẹn nígbà tí bàbá dúdú kọ́kọ́ gba number 2 ní Ṣàgámù. Ṣé Scofield náà gba number 2? Ní 2019. 219. Okay, ṣé kò yé mi 219 yẹn ṣé Scofield ló ṣíwọ́ fún bàbá dúdú ni àbí báwo? No. Abẹ́nìkan ti ṣe kí bàbá No, dúdú tó wá àwọn ṣe? kan ti ṣe kí bàbá dúdú tó ṣe. Lẹ́yìn Scofield àwọn kan ti ṣe, lẹ́yìn náà ni bàbá dúdú ṣẹ̀ wá ṣe. Bẹ́ẹ̀ni. Okay. Kí lórúkọ yín lẹ́ẹ̀kan sí? Ahmed Onunuga. Ọmọ ìlú tẹ́ ẹ ti wá? Okay, ọmọ Ṣàgámù ni. Ṣàgámù ní ìpínlẹ̀ Ògùn. Bẹ́ẹ̀ni. Kí ẹ fẹ́ kí ìjọba ṣe fún yín báyìí? Ẹ jẹ́ kí ìjọba ràn mí lọ́wọ́ ni. Kí wọ́n ṣàánú fún mi, kó jọ nítorí t'Ọlọ́run, kó ràn mí lọ́wọ́. Mi ò bá fi bọ́yàn pààyàn gbé. Lóòótọ́ àti lódodo, mo wá gbé lọ sínú company àwọn tàjọ́ ń ṣiṣẹ́ débi òyìnbó. Òyìnbó tó ní company tí tọ́ bá wálé láti India, wọ́n máa ń rí lọ́wọ́ mi wọ̀ nínú company yẹn. Kó jọ nítorí t'Ọlọ́run. So torí pé ìgbà tó wá gbé fún mi náà, èmi náà rí pé ó máa wúlò fún mi nínú iṣẹ́ security tí mo ń ṣe, torí ẹ̀ ni mo gbà lẹ̀ lọ́wọ́ ẹ̀. Mi ò mọ̀ wípé ó máa fi wá máa pààyàn l'Abẹ́òkúta. Kí ìjọba ṣàánú, kó jọ nítorí t'Ọlọ́run. Kó ṣàánú fún mi bí eléyìí ò ṣe lè rí lọ́wọ́ mi.